Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Investment idea party. Ọmọ mọ́ṣọ́ láàrin tó lọ́pẹ́. Ọpẹ́ olúwa ọba ṣọlá. Àkọ́bí ọpẹ́ olúwa ọba ṣọlá. Ìsàlẹ̀ kọ́mọ èèyàn ọmọ Fáṣọlá Èkó. Ọ̀gá ìsàbí ẹnu ìkọ̀lọ́dún ọ̀rùn mi ọmọ
àlùkù méje mi àbọ̀ sáré wá. Àwọn èèyàn gidi bẹ̀rẹ̀ ní ìkàlẹ̀ mo ti jọ. Ọmọ Bọ́lájí. Gbàgbà kẹ́kọ̀ọ́ wọn máa ní bọ́ọ̀lù oṣù àìsí ẹ̀yẹ. Ó ní sọ̀rọ̀ ara tó yá, ọlọ́run bá pẹ́ èyí tẹ́ ẹ̀yìn àyè ara bá bí. Ìgbà tẹ́kùn mi ló kà. Àìdí ẹgbẹ́ mi ló ń kó lọ ọ̀pọ̀ wọn gbé. Ayé wa dá o, ọ̀run wa sùn ìbá dáyé òrìṣà máa rí. Ayé wa dá o, ọ̀run wa sùn ìbá dáyé òrìṣà máa rí o. Ayé wa dá lọ́wọ́ kúrò lẹ́rọ máa bá mi o. Ọlọ́wọ́ máa ló lákòóso. Ìrètí ọ̀dọ́ tó fẹ́ bọ́ aṣẹ́kù. Ọ̀dọ́ tó bọ́ lọ́wọ́ máa sọ ọlọ́run bá. Ọlọ́run ọmọ oṣù wa ní ilé ẹ̀dẹ̀ o. Àsìkò tí ó yẹ ẹni ọlọ́run ọba. Ó bẹ̀rẹ̀ sí lè yẹ sí. Ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́. Tí ó wáyé sí ìgbà àti ìṣẹ́fẹ́ tó bọ̀ o. Ó ń bọ́ àkókò sí ni ọlọ́run ọba. Ọba tó ní má sì èkó lọ́lọ́run tèmi. Ó dé sí ìdáròlè àyíké ayé. Ìwọ́n bẹ̀rẹ̀ méjì mẹ́fà ló fẹ́ fún ẹ. Èyí ilé ìyọ̀ǹda ló dé. Ilé bàbá bá dé bá ló fẹ́ sọ fún. Ìwọ́n ló jẹ́ púpọ̀ jù lọ́wọ́ máa ta. Àṣẹ ọlọ́run ọba àràbà ti ayé wa. Ọ̀run wa sún ìta ẹ̀ṣẹ̀.
àwọn dúró. Olùbàbà tí rí náà, olùbàbà tí rí náà, àwọn ẹ̀kọ́. Yes, yes. Olùbàbà tí rí náà, olùbàbà tí rí náà, àwọn ẹ̀kọ́. Níṣẹ́ ló làbà sàrà kó rárá. Ìmọ̀ tí ìmọ̀jọ́, ìmọ̀ ìbílẹ̀ wọ̀ kì í dálẹ̀. Bọ́mbà lọ mẹ́lẹ́mọ́, wá fíjọ́ ẹlẹ́mọ́. Bọ́mbà lọ méjì, wá fíjọ́ ẹrù. Bọ́wọ́ bàtẹ̀ mi o, wá fíjọ́ aláre. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta pàápọ̀, wọ́n wá jọ kẹ́kọ̀ọ́. Ẹ̀mọ́ olóko jẹ, ṣẹ́gun wọn pa Akíntọ́lá. Akíntọ́lá ọmọ ògún, wọ́n pa Abíọ́lá ọmọ Àkàràmọ̀gbà, wọ́n pa
àdìsá padà dé ọmọọba Ìjẹ̀bú mèrè pépèpè ló kẹrẹ ajagunlé lòdì ọdún ṣẹ́gun bó bá ṣe pé ti yẹ bó bá ṣe pé tàwa lọ́ọ́ bá darí jọ wí àgbèrè mi kó gbọ́wọ́ ọjọ́ tí ṣìgìrì bá gbé àgbẹ̀tì ló máa ń gbé ayọ̀ tí ayé ewúrẹ́ ọlọ́run dákun má padà lẹ́yìn yẹn ló má bàdé ọ̀rọ̀ tẹ́ ẹlẹ́kùn ọlọ́run dákun má padà lẹ́yìn yẹn sọ́wọ́n ọlọ́run dákun má padà lẹ́yìn yẹn ìyá ni ọlọ́run dákun má padà lẹ́yìn yẹn àdúrà ọlọ́run dákun má padà lẹ́yìn yẹn.
Èkó. Èkó àlọ́ sáré gbẹ̀lẹ̀gbẹ̀ àrùn tètè máa já. Àjòjì tó ń bàbọ̀ ní Èkó tó ń bá mi tó lókun lọ lọ́sàn-án ṣe ìyá lọ́wọ́lọ́wọ́ àríwárí akẹ́rù akẹ́rù àmàṣe bí ọba.
sàbúrà tó ọmọ yẹn. Ọ̀dọ̀ gbogbo ìdè mi àyàrá yìí. Wọ́n bá sùn lájú bìrì mi ìlú Fáṣọlá. Ọ̀dà tí ó tún mi ìyàwó mi. Àbúkàkà mi ọkọ̀ Fáṣọlá ìdí ọdún. Ọ̀dọ̀ gbogbo ìlú wa sí ìlú àkọ́ní. Àkọ́ní yàrá ilé mi ọkọ̀ Fáṣọlá. Wow.
Yeah.
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.